mú ìkíni Kristi wá fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run àti ará ilé tí a ó dìjọ yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò ní àṣálẹ́ yìí. A sì kí wa pé a kú ọjọ́ mẹ́ta. Ní ọwọ́ ọ̀tún mi mo ní màmá wa tí wọ́n ó dárúkọ ara wọn tá ó dìjọ ṣe ìjíròrò ní àṣálẹ́ yìí. Orúkọ yín mà? Orúkọ mi ni Kristana Afọlábí. Ẹ ṣé àdúpẹ́ mà. Ní ọwọ́ àlàáfíà mi ni a ní bàbá wa nínú Olúwa. Ẹnu oníkan láti gbọ́kàn afẹ́kẹ́ ìfẹ́nu ara yín sọ orúkọ yín fún àwọn ará ilé. Orúkọ mi ni Venerable Michael Àyàndá. Èmi tí mo jẹ́ atọ́kùn ìjíròrò ti àṣálẹ́ yìí ni à ń pè ní Venerable Olúwatúnmiṣe Ayọ̀dèjì Olúwaṣọlá. Àkòrí tá a fẹ́ yẹ̀wò nínú ìlànà Ọlọ́run fún àṣeyọrí ètò ìgbéyàwó, ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún, gẹ́gẹ́ bí a ti rí ní ojú ewé 13 ni pípa ẹ̀jẹ́ ìgbéyàwó mọ́. Pípa ẹ̀jẹ́ ìgbéyàwó mọ́. A gbàdúrà wípé oore ọ̀fẹ́ Ọlọ́run yóò wà lórí wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ nítorí tí ẹ̀yin jẹ́ Ọlọ́run òtítọ́ àti Ọlọ́run òdodo, ẹ sì ń gbé níbi tí rúdurú wà. Ǹjẹ́ bí a ti ń wo ọ̀rọ̀ yín nínú àkọ́rí Bíbélì ní abẹ́ ètò fún ìgbéyàwó tí dàwọ́sísì wá gbé kalẹ̀, a gbàdúrà wípé kẹ́mi mọ́ yín kí ó bá wa pé, kí ó kọ́ wa, kí ó tọ́ wa, kí ó fi ọ̀rọ̀ rẹ̀ yé wa. Tó bẹ́ẹ̀ nígbà tí a bá ṣe ìjíròrò yìí tán, ayé ẹnìkọ̀ọ̀kan wa ní rere yóò yí padà sí jútà tẹ̀yìn wá lọ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Orí 6 kókó fún ìjíròrò tí ó wà ní ojú ewé 13, pípa ẹ̀jẹ́ ìgbéyàwó mọ́. Ibi kíkà tí a ó kà ní Korinti kìíní orí 7 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 11. Màmá wa ẹ bá wa kà ní kí á mú ká. Kí ọkọ kí ó máa ṣe ohun tí ó yẹ sí aya, bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì ni aya pẹ̀lú sí ọkọ. Aya kò ní agbára lórí ara rẹ̀ bí kò ṣe ọkọ, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọkọ pẹ̀lú kò ní agbára lórí ara rẹ̀ bí kò ṣe aya. Ẹ má ṣe fà sẹ́yìn kúrò lọ́dọ̀ ara yín bí kò ṣe sí nípa ìfìmọ̀ṣọ̀kan, kí ẹ̀yin kí ó lè fi ara yín fún ààwẹ̀ àti àdúrà, kí ẹ̀yin kí ó sì tún jùmọ̀ pàdé, kí Sátánì kí ó má ṣe dán yín wò nítorí àìmáradúró yín. Ṣùgbọ́n mo sọ èyí bí ìmọ̀ràn, kì í ṣe bí àṣẹ, nítorí mo fẹ́ kí gbogbo ènìyàn kí ó dàbí èmi tìkára mi. Ṣùgbọ́n olúkúlùkù ènìyàn ní ẹ̀bùn tirẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá, ọ̀kan bí irú èyí àti èkejì bí irú èyí nì. Ṣùgbọ́n mo wí fún àwọn àpọ́n àti opó pé ó dára fún wọn bí wọ́n bá wà gẹ́gẹ́ bí èmi ti wà. Ṣùgbọ́n bí wọn kò bá lè mára dúró, kí wọn kí ó gbéyàwó, nítorí ó sàn láti gbéyàwó ju àti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ lọ. Ṣùgbọ́n àwọn tí ó ti gbéyàwó ni mo sì pàṣẹ fún, ṣùgbọ́n kì í ṣe èmi bí kò ṣe Olúwa, kí aya má ṣe fi ọkọ rẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n bí ó bá fi í sílẹ̀ kí ó wà ní àìlọ́kọ, tàbí bí kí ó bá ọkọ rẹ̀ làjà, kí ọkọ kí ó má ṣe kọ aya rẹ̀ sílẹ̀. Ẹ ṣé àdúpẹ́. Bàbá wa ẹ bá wa ka Oníwàásù orí 5 ẹsẹ̀ 5 sáà. Ó sàn kí ìwọ kí ó má jẹ́jẹ́ ju kí ìwọ kí ó jẹ́jẹ́ kí ó má sàn. Èròǹgbà tí à ń yẹ̀wò òun ni a sọ pé láti fi hàn pé pípa ẹ̀jẹ́ ìgbéyàwó mọ́ ṣe pàtàkì gidigidi nínú ìgbéyàwó. Pípa ẹ̀jẹ́ ìgbéyàwó mọ́ ó ṣe pàtàkì gidigidi nínú ìgbéyàwó. Ìfáàrà wa, ẹ̀jẹ́ ìgbéyàwó ni àwọn ìlérí tí ọkọ àti ìyàwó ṣe fún ara wọn ní àkókò ayẹyẹ ìgbéyàwó. Wọ́n dúró gẹ́gẹ́ bí májẹ̀mú àti ìfaraenijin, kì í ṣe láàrin ọkọ àti ìyàwó nìkan, ṣùgbọ́n pẹ̀lú Ọlọ́run wa tí ń pa májẹ̀mú mọ́. A gbé ẹ̀jẹ̀ májẹ̀mú kalẹ̀ pé kí ó lè fún ìbáṣepọ̀ ọkọ àti ìyàwó ní ìdúróṣinṣin àti ìfẹ́ wọn ní bí ọkọ àti ìyàwó ṣe wà papọ̀, kí wọ́n lè ran ara wọn lọ́wọ́
kí wọ́n sì pèsè ìfẹ́ àti ìtọ́jú ní àkókò ayọ̀ àti ní àkókò ìṣòro. Ohun tí a rí nínú ìfáàrà náà ni wípé pípa ẹ̀jẹ́ ìgbéyàwó mọ́ ó ṣe pàtàkì àti ìdí tí a fi gbé e kalẹ̀. Ju bí àwa ṣe lè ṣàlàyé lọ, a gbàdúrà yìí pé kẹ́mi mímọ́ fúnra rẹ̀ kí ó ṣe àlàyé fún àwa tí à ń gbọ́ wa. Kí a tó tẹ̀síwájú, tí a bá ní ìbéèrè nípa ohun tá a ti ṣe tẹ́lẹ̀ tàbí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ tàbí tó tan mọ́ ọ̀rọ̀ ìgbéyàwó, a lè tẹ àtẹ̀jíṣẹ́ sórí WhatsApp nọ́mbà yìí 0814 719 4733 òdo ẹ̀jọ ọ̀kan àti ẹ̀rin èje ọ̀kan ẹ̀sán ẹ̀rin èje ẹ̀ta àti ẹ̀ta. Bàbá wa, à ń lọ sínú atọ́nà ìjíròrò àkọ́kọ́. Wọ́n ní ká sọ àwọn ẹ̀jẹ́ ìgbéyàwó tí ọkọ àti ìyàwó máa ń jẹ ní àkókò ìgbéyàwó. Ẹ ṣe atọ́kùn. Tí a bá wo inú ẹ̀jẹ́ tí wọ́n máa ń jẹ yẹn, ó lọ pẹ̀lú wípé nígbà tí ọkọ bá sọ wípé mo gba ìwọ lágbájá, a ní láti mú ti ibi ti ire nígbà ọrọ̀ àti àìní, nínú àìsàn àti ìlera, láti fẹ́ àti láti gẹ̀, títí ikú yóò fi yà wá. Ìyẹn ni ẹ̀jẹ́ èyí tá máa ń jẹ ní ọjọ́ ìgbéyàwó wọn nígbà tá a bá ń ṣèsìn fún wọn lọ́wọ́. Àfikún kékeré tí mo ní nípa ẹ̀jẹ́ tí wọ́n máa ń jẹ, wọ́n ní ìgbà ìpọ́njú, láti ní ìgbà ìpọ́njú, nínú àìsàn, nínú ìlera, ó ní títí ikú yóò fi ya àwọn, àti nígbà tí ò sí nǹkan kan, mo fi òtítọ́ mi fún ẹ. Àwọn ẹ̀jẹ́ yìí ni wọ́n máa ń jẹ nígbà tí wọ́n ń ṣe ìgbéyàwó. Ẹ ṣé mo dúpẹ́ mà, àwa méjèèjì ni a sọ dáradára. Àkíyèsí wa ni wípé pẹ̀lú gbogbo ẹ̀jẹ́ àti ìlérí tọkọ àti ìyàwó tí wọ́n jẹ́, tí wọ́n sọ ní àkókò ìsìn ìgbéyàwó wọn, síbẹ̀ ìrẹ́nijẹ, àìṣòtítọ́, panṣágà àti ìjà sí pàpà wọ́pọ̀ nínú ìgbéyàwó lóde òní. Kí ni ìdí tí ó fi rí bẹ́ẹ̀ sà? Ẹ ṣe atọ́kùn. Nínú ìbéèrè yẹn, tí a bá wò dáadáa, ọ̀kan nínú àwọn kan tó ń fà á ní àìronú jinlẹ̀. Àìronú jinlẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ló dàbẹ̀ ni wípé kì í ṣe ẹni tí wọ́n nífẹ̀ẹ́ òní wọ́n fẹ́, bí kò ṣe ẹni tó ti ṣe tán láti ṣe ìgbéyàwó. Ètò tún tẹ̀lé ni pé àìní ìtẹ́lọ́rùn, àìnítẹ́lọ́rùn àti ojú kòkòrò, nítorí wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé bóyá ìyàwó òun ló mú ọkọ lọ sí ìdí pẹpẹ nítorí wípé ó fẹ́ ṣe nǹkan táwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń ṣe, tó jẹ́ wípé pé ọkọ ò ronú lọ títí ohun tí ìtumọ̀ ìgbéyàwó yẹn tó ń fẹ́ wọ̀. Ó sì lè ṣe ọkọ náà nítorí wípé bóyá ó wò wípé kó má bọ́ mọ́ òun lọ́wọ́. So tá bá wò dáadáa rí i pé àìronú jinlẹ̀ àti àìnítẹ́lọ́rùn pẹ̀lú ojú kòkòrò ló ń fa tó jẹ̀bẹ̀ ní wípé kété tó ṣe ìgbéyàwó tán à ń rí gbogbo àwọn wà pálapàla nínú ìgbéyàwó. Ẹ ṣé mo dúpẹ́ sà. Àfikún kékeré mà. Àfikún kékeré tí mo ní ni wọn kò ní ìbẹ̀rù Ọlọ́run. Tí wọ́n bá ní ìbẹ̀rù Ọlọ́run nínú ìgbéyàwó yẹn, torí wọ́n ti fẹnu ara wọn jẹ́wọ́ láti kẹ́ nígbà tí ọ̀rọ̀ wà, nígbà tí kò sí ọ̀rọ̀ tí bí tirẹ̀ ni wọ́n pè. Ṣùgbọ́n wọn ní ìbẹ̀rù Ọlọ́run torí Ọlọ́run ló dá ìgbéyàwó sílẹ̀, kì í ṣe àgbékalẹ̀ ọgbọ́n orí ènìyàn. Ó dẹ̀ yẹ kí wọ́n fi ọ̀rọ̀ yẹn tàbí kí tó yẹ pé ìbẹ̀rù Ọlọ́run bá wà nínú wọn, wọ́n á lè bẹ̀rù pé nǹkan táwọn fẹ́ ṣe yìí kò dára tó. So àìní ìbẹ̀rù Ọlọ́run yẹn ó wà ní ọkàn àwọn ènìyàn. Ẹ ṣé mo dúpẹ́ mà. Mo máa ń tẹnumọ́ nígbà tí a bá ń ṣe kánsẹ́lì tá à ń gba ọkọ àti ìyàwó tó fẹ́ ṣègbéyàwó nímọ̀ràn pé ṣé o lè ṣàpèjúwe irú ọkọ tó ń fẹ́, ohun tó ń kí wọ́n sọ. Tí wọn ò bá sọ pé ọkọ tàbáyà táwọn fẹ́ ó jẹ́ ní tó bẹ̀rù Ọlọ́run, mo máa ń sọ fún wọn pé ewu wà níbẹ̀. Tòótọ́ lóhun tí ẹ sọ. Ẹ̀yin ará ní ilé, mo fẹ́ ṣe àfikún kúkúrú sí ìbéèrè tí a béèrè sí ohun tí màmá àti bàbá wa ti sọ. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ sọ ni àìjẹ́ olóòtítọ́ àwọn méjèèjì, insincerity on their part, àìjẹ́ olóòtítọ́ àwọn méjèèjì sí ẹ̀jẹ́ tí wọ́n jẹ́. Ẹ̀tàn nínú ẹ̀tàn ni wọ́n ṣe. Ìkejì ni pé Bíbélì sọ pé bí ìpìlẹ̀ ṣe bá bàjẹ́ kí ló tó lè ṣe. Ìpìlẹ̀ bí wọ́n ṣe pàdé àti ohun tó wà nígbà tó ń bára wọn ṣeré lójú ọ̀nà ó máa ń fa
kí wọ́n máa jẹ́jẹ́ orí ahọ́n. Èyí tó ṣe ìkẹta ni ó wà nínú Korinti kìíní orí 15 ẹsẹ̀ 23 tó sọ pé ẹgbẹ́ búburú ba ìwà rere jẹ́. Tí a bá wo ọkọ àti ìyàwó tá lọ rẹ́ wọn, ohun tó bá rí táwọn ọ̀rẹ́ wọn ń ṣe nínú ìgbéyàwó wọn, ó ṣeé ṣe kí àwọn náà kó ṣe irú ẹ̀. Lẹ́rù fi máa ń bà mí, ìgbéyàwó oṣù méjì, ọkọ ti ń lẹ́lòmíì kiri ìgboro, ìyàwó ti ń lẹ́lòmíì kiri ìgboro, ìjà ti wà, ìrẹ́jẹ ti wà. Àdúrà ni pé gbogbo ilé tí nǹkan báyìí bá ti ń ṣẹlẹ̀, Olúwa bá wa mú kúrò lórúkọ Jésù. Èyí tó mú wá tó fi kẹ́yìn ni ohun tá a lè sọ wípé àwọn méjì kò tí ì dàgbà tó ní ti ẹ̀mí àti ní ti òye. Èèyàn lè jẹ́ ọmọ 40 years kó má ní òye ìgbéyàwó bó ṣe rí. Èèyàn dẹ̀ lè jẹ́ ọmọ 25 ọmọ ọdún 25 kó dẹ̀ ní òye. Irú àwọn nǹkan wọ̀nyí ló ń fa gbogbo àwọn ìrẹ́jẹ tí à ń sọ lẹ́yìn tí wọ́n jẹ́ ẹ̀jẹ́. Àtúgbàládùá lẹ́ẹ̀kan sí gbogbo orú ibi tí ìwà pálapàla bá ti hàn nínú ìgbéyàwó, Olúwa yóò bá palẹ̀ rẹ̀ mọ́ lórúkọ Jésù. A lọ sí ìbéèrè kẹta. Màmá wa wọ́n ní ká ṣe àlàyé àwọn tó lè ran ọkọ àti ìyàwó lọ́wọ́ ní jíjẹ́ olótìtọ́ sí ẹ̀jẹ́ ìgbéyàwó wọn. Ohun tí ó lè ràn wọ́n lọ́wọ́ nínú nǹkan jẹ́ olótìtọ́ yẹn síra wọn ni nípa àdúrà. Àdúrà mo ti yẹn lé ní àti àwẹ̀. àdúrà àti àwẹ̀. Kí wọ́n tún wá fi Ọlọ́run ṣe àkọ́kọ́ nínú ìdílé yẹn. Ẹ ṣé mo dúpẹ́ mà. Bàbá wa. Ẹ ṣe atọ́kùn, ohun tí màmá wa sọ bẹ́ẹ̀ náà ni, ṣùgbọ́n mo fẹ́ fi lè kún wípé ohun tó lè ràn wọ́n lọ́wọ́ nínú ìgbéyàwó wọn láti jó lóòótọ́ ni pé nígbà tán bá wà ní ìṣọ̀kan, tí ẹ̀mí ìṣọ̀kan tó bá ń jọba nínú ọkàn wọn, tí wọ́n ríra wọn ní ọ̀kan ṣoṣo, so á lè ràn wọ́n lọ́wọ́ nínú ètò ìgbéyàwó. Bákan náà ìfọkàntánra ẹni tá bá fọkàntánra wọn pé tí ọkọ bá jáde tí ó wò wípé kò sí nǹkan tí ìyàwó lè ṣe lọ́hùn-ún, tàbí pé bó ń ṣe búburú kan tàbí ọkọ tàbí ìyàwó náà ló jáde, tán fọkàntánra wọn, á lè ràn gbéyàwó. Then ìfẹ́ ó ṣe pàtàkì. Ẹ ṣé àdúpẹ́sà ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ̀ ń gbọ́ wa nílé. Òun ni à ń gbọ́ yẹn, àwọn ohun tó lè ran ọkọ àti ìyàwó lọ́wọ́ níjẹ́ olótìtọ́ sí ẹ̀jẹ́ ìgbéyàwó wọn. Òun ni àwọn bàbá wa àti màmá wa ni wọ́n ti mẹ́nubà. Màá kàn fi ohun bíi 2-3 kún ni. Àkọ́kọ́ tó jẹ́ àfikún látọ̀dọ̀ mi ni wípé àwọn méjì gbọ́dọ̀ padà tọ̀ Ọlọ́run lọ. Gẹ́gẹ́ bí màmá wa ti sọ ní àkọ́kọ́, ìgbéyàwó kì í ṣe òye orí ẹnikẹ́ni, Ọlọ́run ló dá a sílẹ̀. Èèyàn gbọ́dọ̀ tọ̀ Ọlọ́run lọ tó dá a sílẹ̀, káwọn méjì rẹ ara wọn sílẹ̀, kí wọ́n fi ohun gbogbo sílẹ̀, kí wọ́n tọ̀ Ọlọ́run lọ. Èkejì, kí àtọkọ àtaya kí wọ́n pinnu lọ́kàn wọn pé ìgbéyàwó yìí kò ní tọwọ́ mi bàjẹ́. Kí wọ́n pinnu lọ́kàn ara wọn pé eléyìí o, gbogbo ohun tó wá máa ná mi ló máa ná mi, ìgbéyàwó yìí máa tẹ̀síwájú, ó máa dára. Èyí tó wá ṣe kẹta ni pé kí wọ́n mú Bíbélì mímọ́, kí wọ́n sọ di ohun tá a lè pè ní constitution, pé ohun tí ò bá sí nínú Bíbélì mi ò ní ṣe nínú ìgbéyàwó. Táwọn méjì bá lè jẹ́ olótìtọ́ sí yẹn, á ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ olótìtọ́ sí ẹ̀jẹ́ ìgbéyàwó wọn. Lórúkọ Kristi oore ọ̀fẹ́ láti ṣe léyìí fún gbogbo wa tí a wà níyìn àtàwọn tó ń gbọ́ wa nílé, Olúwa yóò fi fún wa. Ìbéèrè kẹrin ó pín sí abala méjì. Màmá wa, abala àkọ́kọ́, wọ́n ní ká sọ díẹ̀ nínú àwọn ewu tó wà nínú kí ọkọ àti ìyàwó má jẹ́ olótìtọ́ sí pípa ẹ̀jẹ́ ìgbéyàwó wọn mọ́. Kí ni àwọn ewu tó wà ń bẹ̀? Ewu tó pọ̀ wà ń bẹ̀ nípa kí ọkọ àti ìyàwó ká má jẹ́ olótìtọ́ síra wọn. Ewu pọ̀, màá mẹ́nuba díẹ̀. Ìyapa ó máa wà, ìjà ó máa wà, àìní ìfọ̀kànbalẹ̀ máa wà, àìsàn máa ti bẹ̀ jáde, ikú lè ti bẹ̀ jáde, oríṣiríṣi ó pọ̀ ńbẹ̀. Oríṣiríṣi. Bàbá wa, àfikún sà. Àfikún tèmi ní pé ìkọ̀sílẹ̀ máa wáyé. Àwọn ọmọ máa di ọmọ tí ò ní ìtọ́jú òbí, tí ò rí ìtọ́jú òbí rárá. So ilé yẹn á dàrú. Ìtàkórógó á máa wà nílé. Ọkọ máa lépa aya sí búburú. So àwọn kan tí ó wà ń bẹ̀ nìyẹn. Ẹ ṣé àdúpẹ́ sà, ẹ ṣé àdúpẹ́ mà. Ẹyọ kan yóò tí màá fi kún èyí tí a sọ yìí ni wípé ìhùwàsí àwọn méjì ní ìgbéyàwó ó lè jẹ́ kẹ́rù máa bà àwọn ọmọ. Ṣé bí ìgbéyàwó ṣe rí ni èmi ò ní ṣe ìgbéyàwó o, tàbí kó máa gbàdúrà Ọlọ́run má jẹ́ n fẹ́rù bàbá mi lọ́kọ o, ọmọbìnrin ló ń gbàdúrà Ọlọ́run má jẹ́ n fẹ́rù ìyá mi lọ́kọ ní aya o, ọmọkùnrin nìyẹn. Torí pé wọn ò jẹ́ àpẹẹrẹ rere, àwòkọ́ṣe rere fún àwọn ọmọ tó wà nínú ìgbéyàwó. Bí bàbá wa ti sọ, àwọn ọmọ tó wà ń bẹ̀ wọn ò ní nítọ́jú, tó ọmọ tó bá dẹ̀ nítọ́jú wọn á ya ìyàkuyà,
abálájọ tá a fi oríṣiríṣi ọmọ ní ìgboro lóde òní torí ìgbéyàwó ò lọ bó ṣe yẹ kó lọ. Gbogbo ọmọ tó wà ń gboro oríṣiríṣi ni à ń rí k'Olúwa kó tún ayé àwọn ọmọ wa ṣe. Bàbá wa, ìbéèrè tó kẹ́yìn apá tí à ń yẹ̀wò, kí wá ní àwọn àǹfààní àti èrè tó wà nínú pípa ẹ̀jẹ̀ ìgbéyàwó mọ́? Àǹfààní púpọ̀ ló wà ń bẹ àti èrè. Ìgbéyàwó tí wọ́n bá pa ẹ̀jẹ̀ mọ́, tí ọkọ pa ẹ̀jẹ̀ mọ́ tí ìyàwó náà pa ẹ̀jẹ̀ mọ́, àwọn èrè tó wà ń bẹ ni pé àlàáfíà wà nínú ilé yẹn. Àlàáfíà wà ń bẹ, ayọ̀ máa jọba, ìfọ̀kànbalẹ̀ á wà nínú ilé yẹn, ìlọsíwájú ní gbogbo tán bá dáwọ́lé á wà níbẹ̀, tó jẹ́ wípé ilé yẹn á dilé tó jẹ́ pé Kristi ó ń ṣe àkóso tó sì ń gbé inú rẹ̀. Àwọn àǹfààní, àwọn èrè dẹ́nà àwọn ọmọ wọn á jẹ́ èyí tó jẹ́ wípé wọ́n ń tẹ̀lé ìlànà ti Ọlọ́run tá a kọ́ ní ìlànà ti Ọlọ́run. Ẹ ṣé àdúpẹ́ sà. Àfikún àǹfààní tí mo fẹ́ sọ nípa tí bàbá sọ nísìn, àǹfààní tó wà nínú májẹ̀mú ìgbéyàwó mọ́ ó pọ̀ gan-an, mọ́ nínú tó pọ̀ yẹn mo máa mẹ́nu bà díẹ̀. Wọ́n máa ní ìṣọ̀kan, àlàáfíà, ẹ̀mí gígùn máa wà ń bẹ̀. Àwọn ọmọ wọn máa ní ìbẹ̀rù Ọlọ́run àti òbí wọn, ìfẹ́ ìṣẹ̀tàn máa wà, inú Ọlọ́run tó wá máa dùn sí wọn torí pé wọ́n gbọ́ràn sí àṣẹ, dẹ̀ wọ́n sì tó wá jẹ́ ẹni tí ó ń pa májẹ̀mú. Ọlọ́run náà fi ṣe májẹ̀mú yẹn, Ọlọ́run gangan ni májẹ̀mú, torí pé pa májẹ̀mú yẹn mọ́ èrè inú Ọlọ́run máa dùn sí wọn, pé èyí ni ọmọ mi tí inú mi dùn sí jọjọ́ náà, Ọlọ́run máa dùn sí wọn. Àǹfààní pọ̀ mẹ́ta. Ẹ ṣé àdúpẹ́ mà, ẹ ṣé àdúpẹ́ sà. Mo gbàgbọ́ pé àwọn aráalé àti ẹ̀yin bàbá wa àti màmá wa la mọ orin yìí. Ilé tí Jésù bá ń gbé, ilé ayọ̀ ni, ilé ayọ̀ ni, ilé ayọ̀. Tá bá rí ilé tí ìfọ̀kànbalẹ̀, ayọ̀, ìfẹ́ tó wà, táwọn ọmọ yẹn ń ṣe dáradára, wọ́n jẹ́ olóòótọ́ sí ẹ̀jẹ̀ ìgbéyàwó wọn. Àyà sì wá gba Jésù láti ṣe kíni? Láti jókòó, láti máa bá wọn gbé, láti máa bá wọn ṣe ohun gbogbo. Òun ló máa darí irú ìdílé bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí màmá àti bàbá wa ti sọ, lóòtítọ́ ni a ti dáhùn gbogbo àwọn ìbéèrè yìí. Mo fẹ́ ṣe àpẹẹrẹ kékeré kan tí mo ní ìrírí ẹ̀rí níbi tí wọ́n ti ṣe ìsìngbéyàwó. Oṣù bíi 3 lẹ́yìn ìgbéyàwó, wọ́n mẹ́jọ wá bá àlùfáà tó ṣe wọ́n pọ̀ pé ọkọ àti ìyàwó máa ń jà. Àbálẹ̀ ọkọ, kí ló dé ìyàwó tí o mú lójú gbogbo èèyàn wípé o fẹ́, wàá tọ́jú ẹ̀, wàá kẹ́, wàá gẹ̀, kí ló wá dé tó wá dẹni tó nà tó kàn ṣe bó ṣe wọ̀n ẹ̀? Ó ní bàbá wa nínú Olúwa, èmi kọ́ ni mo sọ o, ohun tẹ́ ẹ ní kí n máa sọ òun ni mò ń sọ fún àwọn ènìyàn. Ẹ̀yin ará nínú ilé, oríṣiríṣi àpẹẹrẹ láti ní, láti rí, là ń gbọ́. Ǹjẹ́ ìgbéyàwó wa, ìpìlẹ̀ rẹ̀ ó fi ìdí múlẹ̀? Ǹjẹ́ a jẹ́ olóòótọ́ sí ẹ̀jẹ̀ tí a jẹ́ nípa ìgbéyàwó? Tá bá béèrè lọ́wọ́ bàbá wa tó wà ń bí, àwọn náà ní àpẹẹrẹ tí wọ́n lè sọ oríṣiríṣi, torí àgbà àlùfáà ni wọ́n. Oríṣiríṣi ìgbéyàwó làwọn náà máa ti ṣe gbà nímọ̀ràn nínú ìgbéyàwó. Bóyá ẹ lè la àwọn èèyàn wa nílé ní àpẹẹrẹ kékeré kan díẹ̀ sí ohun tí à ń sọ yìí sà. Àwọn kankan tó wà tí mo lè ṣe ní àpẹẹrẹ ni wípé ó dá kíyàwó àtọkọ kí wọ́n ní ìfìmọ̀ṣọ̀kan, kán dẹ̀ wà ní abẹ́ òrùlé kan láti sin Ọlọ́run. Mo ti rí àpẹẹrẹ rẹ̀ rí tó jẹ́ wípé ìyàwó fẹ́ ṣe ọbẹ̀ ilá, ó fẹ́ ṣe ọbẹ̀ ilá, ọkọ ń gé, ìyàwó ní rárá, wọ́n máa ń bomi sílẹ̀, wọ́n á kọ́kọ́ bomi sínú pọ́ọ̀tì, wọ́n á gbé lórí iná, nígbà tó bá hó ni wọ́n á da ilá sí. Ọkọ ní rárá, ni wọ́n kọ́kọ́ máa gé ilá yẹn, wọ́n á dà sínú ẹ̀, tán bá dà sínú ẹ̀ ni wọ́n ṣe wá finá sí i. Ṣùgbọ́n ó di wàhálà láàrin wọn. Àwọn aládùúgbò wá dé pé kí ló ń fa ìjà, wọn náà wọ́n fẹ́ ṣe ilá nípa bá bomi kaná, tẹ da ilá sí i, tẹ dẹ̀dẹ̀ gé ilá náà, tẹ gbé sínú kíni, tẹ bomi, tẹ gbé kaná láì tí finá sí i, pé ṣebí kí láti délẹ̀ ni. So dàbí pé ó yẹ kí arú àwọn nǹkan wọ̀nyẹn àgbọ̀rẹ́ niyẹn àwọn níbẹ̀. Lórúkọ Jésù á dára fún wa o. Àwọn ohun kéékèèké tá à ń rí tó ń jẹyọ nínú ìgbéyàwó ló fi hàn wípé ọkọ àti ìgbéyàwó bóyá wọ́n jẹ́ olóòótọ́ sí ẹ̀jẹ̀ ìgbéyàwó wọn tàbí wọn ò jẹ́ olóòótọ́ sí.
mo mọ̀ pé àpẹẹrẹ kún inú màmá wa náà ayé náà ní kékeré kan tó fẹ́ sọ láàrin ìṣẹ́jú kan. Mo ní kékeré kan ok láàrin ìṣẹ́jú kan. ọkọ àti ìyàwó wọ́n fẹ́ra wọn nígbà tó ní alẹ́ ìgbéyàwó tó di àárọ̀ ìyàwó fẹ́ fọnu ọkọ náà fẹ́ fọnu ọkọ ní ẹ má tẹ maclean ní àtìsàlẹ̀ ìyàwó ní àti kó tẹ láàrin kó dẹ̀ tẹ̀ nísàlẹ̀ kó sáà ti fọnu tó ọkọ ní rárá o ìsàlẹ̀ lẹ́fí máa ń tẹ toothbrush ìyàwó ní àárín ni ó ti tẹ ọ̀rọ̀ yẹn di wàhálà ó di yánpọn yánrin nítorí ọṣẹ ìfọnu. Olúwa ràn wá lọ́wọ́ àmín. ilé wa ò ní dàrú àtìlẹ́yìn tó ń ṣègbéyàwó tó jẹ́ pé lọ́jọ́ tó ṣe mọ̀mí-mọ̀ ọ́ tán kọ́sùmọ́jú dọjọ́ tó máa ṣe sin gbéyàwó ó tún gbé obìnrin mẹ́wàá ọkọ tó fẹ́ gbéyàwó tó ń bá sùn nílé àárí pé ìpìlẹ̀ irú ìgbéyàwó bẹ́ẹ̀ kò dára ẹ̀tàn ló fi bára wọn gbé ó ṣe pàtàkì kí ọkọ àti aya nínú ìgbéyàwó kí wọ́n máa jẹ́ olóòótọ́ sí pípa ẹ̀jẹ́ ìgbéyàwó wọn mọ́ oore ọ̀fẹ́ láti ṣe lé fún gbogbo àwọn tí ò kí ń ṣe bẹ́ẹ̀ Olúwa yóò fi fún wọn. Ọlọ́run sọ pé ẹnikẹ́ni tó bá rò pé òun dúró kó kíyè sára kó má bàa ṣubú àwa tá a sì ń pa ẹ̀jẹ̀ ìgbéyàwó mọ́ àtàwa tẹ́ ẹ̀ ń gbọ́ àti ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ wa oore ọ̀fẹ́ láti má da ẹ̀jẹ̀ ìgbéyàwó Olúwa yóò gbé wọ̀ wá. Bàbá wa ẹ bá wa ka ìkádìí bí a ti mú gbogbo wa sí ìdánudúró sà. Ọní nínú ìkádìí wa ẹ̀jẹ̀ ìgbéyàwó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ irinṣẹ́ tí a gbé kalẹ̀ láti mú kí ìṣọ̀kan jíjẹ́ olóòótọ́ ìfọkàntán ìfaraenijin àti ìṣòtítọ́ nínú ìgbéyàwó fẹsẹ̀ múlẹ̀ dáradára. Ǹjẹ́ o mọ̀ pé ẹ̀jẹ̀ ìgbéyàwó kì í ṣe ogún láti gbé ìgbéyàwó dúró nìkan ṣùgbọ́n kí ọkọ àti ìyàwó lè ṣe àṣàrò lórí oríṣiríṣi ojúṣe wọn sí ara wọn láti onírúurú ọ̀nà. A lè fẹnukò pé pípa ẹ̀jẹ̀ ìgbéyàwó mọ́ ní èrè àti àǹfààní púpọ̀ fún wa. Ẹ̀yin ará nínú Olúwa òun láti gbọ́ yẹn o ẹ̀jẹ̀ ìgbéyàwó yìí ó ṣe pàtàkì gidigidi nínú ìgbéyàwó wa pé ká máa pamọ́ ká jẹ́ olóòótọ́ sí i oore ọ̀fẹ́ láti ṣe Olúwa yóò fi fún wa. Lẹ́ẹ̀kan sí WhatsApp number tí a lè fi béèrè wa ránṣẹ́ sí òun ni 08147194733. Àkòrí tí a wò lónìí ni pípa ẹ̀jẹ̀ ìgbéyàwó mọ́ ní abẹ́ ètò ìwé tí Diocese Ifẹ̀ Anglican Church tí wọ́n ṣe ìlànà Ọlọ́run fún àṣeyọrí ètò ìgbéyàwó ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún ìrònú. Ẹ̀jẹ̀ ìgbéyàwó kì í ṣe oògùn láti gbé ìgbéyàwó Kristẹni dúró nìkan ṣùgbọ́n ọkọ àti ìyàwó lè ṣe àṣàrò lórí oríṣiríṣi ojúṣe wọn sí ara wọn. Tàbá rí ibi tó jẹ́ pé ọkọ òṣojúṣe rẹ̀ aya òṣojúṣe rẹ̀ ohun tó fà á ni wípé wọn ò jẹ́ olóòótọ́ sí ẹ̀jẹ̀ ìgbéyàwó tí wọ́n jẹ́ ní ojú gbogbo ènìyàn mọ́. Ẹsẹ̀ àkọ́sórí wa ni ó wà ní ìwé Oníwàásù orí 5 ẹsẹ̀ 5 ẹ ó máa kà á tẹ̀lé mi. Ó sàn kí ìwọ kí ó má jẹ ẹ̀jẹ́. Ó sàn kí ìwọ kí ó má jẹ ẹ̀jẹ́. Ju kí ìwọ kí ó jẹ ẹ̀jẹ́. Ju kí ìwọ kí ó jẹ ẹ̀jẹ́. Kí o má sàn. Kí o má sàn. Oníwàásù orí 5 ẹsẹ̀ 5. Oníwàásù orí 5 ẹsẹ̀ 5. Ẹ̀yin ará ilé a gbàgbọ́ wípé ẹ ti rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kọ́ nínú ẹ̀kọ́ Bíbélì tí a lè jọ ṣe ní àṣálẹ́ yìí títí di ọjọ́ mìíràn tí a ó tún pàdé. À ń dúpẹ́ lọ́wọ́ màmá wa Mrs. Christiana Afọlábí ẹ kú àtàárọ̀ ẹ kú ohun ìgbéyàwó tí náà ní dàrú o èso rere yóò máa jáde nínú ìgbéyàwó yín. Ọ̀gá mi bàbá wa ní Olúwa akẹ́yìn náà a gbàgbọ́ pé tá bá tún pè yín lọ́jọ́ mìíràn ẹ tún jẹ́ wa èyí tẹ́ ṣe lónìí kò ní jẹ́ àṣemọ́ o ilé yín yóò máa dára sí i lórúkọ Kristi á dára fún gbogbo wa. Ẹ jẹ́ kí a tẹríba láti gba àdúrà. Bàbá wa nípasẹ̀ Jésù Kristi ni a fi ọpẹ́ fún yín fún oore ọ̀fẹ́ láti wo ọ̀rọ̀ yín ní àṣálẹ́ yìí lẹ́ẹ̀kan sí i. A gbàdúrà wípé irú oore ọ̀fẹ́ tòní kò ní jẹ́ ti kẹ́yìn o. A gbàdúrà wípé bí àwọn ọmọ yín ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀mí mọ́ yín yóò máa kọ́ wọn síwájú yóò fún wọn lágbára láti fi sínú ìṣe ilé gbogbo wa yóò sì máa wà ní àlàáfíà ìgbéyàwó wa yóò jẹ́ èyí tí a fi ń yangàn lọ́dọ̀ Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa wa.